dé club yẹn láti bẹ̀rẹ̀ lọ́wọ́ sí àṣàjọ gbádùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà níbẹ̀. Ìgbà tó wà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn wọ́n kàn sọ pé ká máa lọ ni. Òun ló ní mọ́tò, ó kàn dẹ̀ fi mọ́tò gbé àwa mẹ́rin tá wà níbẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀. Gbé mi lọ sí ibì kan ní ibẹ̀ náà bíi club náà níbẹ̀ lọ. Ó dàbí ó. Nígbà yẹn ẹ̀gbọ́n mi kan wà nígbà yẹn, Jojo lórúkọ ẹ̀, ó ti travel out nísìnyí. Ó ti travel out nísìnyí, Jojo lórúkọ ẹ̀ nígbà yẹn, Jojo ó ti travel out nísìnyí. No, Jojo lórúkọ ẹ̀gbọ́n mi yẹn, ẹ̀gbọ́n mi ló gbé mi lọ ṣẹgbẹ́ nígbà yẹn. Sọ lákòótó pé màá ẹ̀bẹ̀ máa bá ń clean ilé, máa ṣe gbogbo ẹ̀. Máa bá ń clean ilé, máa bá ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ó sì òun dẹ̀ ti travel out. Láti ìgbà yẹn mo dẹ̀ delete anybody mi ò tiẹ̀ wà pẹ̀lú anybody. Ẹgbẹ́ ayé ni sir. Ayé ni sir. Nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn sir láti bẹ̀rẹ̀. Ẹgbẹ́ ayé lẹ ṣe. Bẹ́ẹ̀ ni sir. Ọmọ tó bẹ̀rẹ̀ lẹ́wà kó tó di pé ó mú yín lọ ṣe ẹgbẹ́ ayé. My name is SP Omolola Odutola. I'm the Police Public Relations Officer for Ogun State Police Command. And I would just like to quickly run through what has been happening in our command, that is the Ogun State Police Command, and also bring a kind of reassurance to the citizens of Ogun State to also enlighten you and tell you that the state is relatively peaceful and safe. Recently, we had a case of cultism in Ogun State Police Command. I need people out there, that is the citizens of Ogun State, to be assured that as much as there's a police office here in Ilewero, we are going to go after them, we are going to get them arrested, and we'll definitely get them prosecuted. Arákùnrin kí lorúkọ tiẹ̀? Mustapha Sikiru. Mustapha Sikiru. Bàbá tó wà láàrin kí lorúkọ ti? Ọ̀pẹ̀yẹmí Rasheed. Ẹ̀gbọ́n sókè. Ọ̀pẹ̀yẹmí Rasheed. Bàbá kí lorúkọ ti? Mustapha Ali. Mustapha Aliu. Ìwọ tó mọ gẹ́gẹ́ bí ọmọdún mélòó báyìí? 27 years. 27 years. Bàbá ọmọdún mélòó lẹ́yìn? 36 years. Ẹ̀yin ńkọ́? 26. 36 lẹ́yìn àbí? Ẹ̀yin ńkọ́? 26. Láti pé ilẹ̀ pẹ̀lú lọ́nà gbogbo àtọ́ àmì báyìí. Ẹ̀yin tó lẹ́yìn yẹn ti bímọ àbẹ́ ti bímọ? Mo ti bímọ kan sà. Ọmọ mélòó ti bí? Ẹyọ kan sà. Ẹ̀yin ńkọ́? Ọmọ méjì sà. Méjì lẹ́yìn ti bí. Bẹ́ẹ̀ sà. Ẹyọkan. Ẹyọkan lẹ́yìn náà ti bí. Ọmọ gbogbo lẹ́yìn. Àmọ́ Èkó. Ọ̀pọ̀ níbo lè fún mọ́lẹ́kọ̀ọ́? Lagos State. Sáìbì ní Lagos. Ní Maryland wa. Maryland. Ok, ẹ̀yin kọ́ ọmọ bó lẹ́yìn? Ọmọ Ìjẹ̀bú-Òde ni sà. Ọmọ bíbí Ìjẹ̀bú-Òde gbogbo. Bẹ́ẹ̀ sà. Apá àbójú Ìjẹ̀bú-Òde, apá àbójú Ìjẹ̀bú-Òde. Ntàlápù sà. Ẹ̀yin kọ́ arákùnrin. Ọmọ Ìjẹ̀bú-Òde ni sà. Ọmọ Ìjẹ̀bú-Òde, Ìjẹ̀bú-Òde lọ bí ẹ̀yin náà sí ẹ̀. Bẹ́ẹ̀. Iṣẹ́ wo lẹ̀yin ṣe? Upholstery and furniture. Níbo ní Ìjẹ̀bú-Òde gangan? Ní Mẹ́pẹ́. Nínú Ẹ̀pẹ́. Ìmẹ̀pẹ́. Iṣẹ́ wo gangan lẹ̀ ṣe? Upholstery and furniture. Upholstery and furniture. Bàbá iṣẹ́ wo lẹ̀yin ṣe? Èmi ṣe business ni sà. Business kí ni? Mo ń ta block, mo dẹ̀ ń ṣe dry cleaner. Mo ń ta block, mo dẹ̀ ń ṣe dry cleaner. Ice block àbí building block? No, mo ní block. Block tó fi ń kọ́lé. Tó fi ń kọ́lé. Bẹ́ẹ̀ ni sà. Ẹ tún ta. Mo ti ṣe dry cleaner. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wo lẹ̀yin ṣe? Bàbá mo kọ́. Bàbá lẹ̀yin ṣe. Òkè nínú yín ṣe wà báyìí. Bàbá mo kọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé àdìrúṣẹ́ àdáyé ilé àbẹ́ ṣe lè fara yín? Ṣọ́ọ̀bù ni ṣọ́ọ̀bù bàbá. Torí iṣẹ́ torí pẹ́ ṣe bàbá. Bẹ́ẹ̀ ni. Wàá rà wọn mélòó ṣe bàbá tó mọ oúnjẹ dáadáa tí wọ́n kú òṣèlú báyìí torí. Àbí ń polówó kọ́sítọ́mà rẹ̀. Àbí ń polówó kọ́sítọ́mà. Ọlọ́run fẹ́ iná mọ ìmọ̀ dáadáa ṣe ṣe. Iṣẹ́ bàbá lẹ̀yin ṣe. Ẹ̀yin náà ṣe bàbá ẹ̀pọ̀ nínú iṣẹ́ ẹ̀pọ̀ nínú ayé yìí náà. Sùkúù lẹ̀yin lọ. Mo lọ sí Muslim primary school. Níjẹ̀bú-Òde. Muslim college. Muslim college. Bẹ́ẹ̀. Àìsí náà kọ́. Mi ò lọ sí àìsí. Bàbá sùkúù lẹ̀yin lọ. Orogun school mo lọ sà. Orogun? Orogun school. Orogun? School Níjẹ̀bú-Òde. Secondary school, primary school. Primary school. Secondary school ńkọ́? Muslim college mo lọ. Ẹni secondary school àbí? Muslim college mi lọ, secondary school mi lọ. Ilé ìlọsẹ̀ institution. Mi lọ sáyé ṣiṣẹ́. Ẹ̀yin kọ́? Ìdòwú primary school. Ìdòwú primary school mo lọ ní CMS Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Secondary school ńkọ́? St. Louis Junior Grammar School. High school ńkọ́? Mi tí ìwọlé. Àbájáde ńkọ́? Àti ìgbéyà mi ti Bẹ́ẹ̀ ńkọ́? àbí mi wà. Ẹ̀yin kọ́? Mo yìí ní dáàdi mo yìí ní mọ́mì. Ẹ̀sìn nílá pàtì mọ̀. Ẹ̀yin kọ́? Mo yìí ní dáàdi, mo yìí ní mọ́mì. Ẹ̀sìn ní mọ́mì. Yes. Àwọn á lọ sí ibi àmì lọ báyìí. Ẹ bá ti ń béèrè lọ́wọ́ yín, ẹ máa dá a lóhùn, ẹ máa ṣe lọ. Kí ló fà á? Kí ló gbé yín nínú ẹgbẹ́ òkùnkùn? Mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn ẹ̀gbọ́n mi kan lÉkòó. Àbúrò mọ́ èmi ni màá lọ bá wọn ṣeré ńgbà yẹn. So ní Surulere, ìgbà tí mo ṣáà wá dé Surulere, ó ní ẹ̀gbọ́n kan tó máa ń pè ní Endo, but ó ti travel out nísìnyí.
ẹ̀gbọ́n yẹn sì ni ẹni tí mo máa ń bá ṣeré gangan. Ẹ pé ilé àwọn ẹni tí màá lọ ń bá lọ lẹ́kọ̀ọ́ yẹn ó fèsì ilé wọn gangan. So ẹ̀gbọ́n yẹn la máa jọ ń ṣeré, la máa jọ ń ṣeré. Ó kọ̀ dé wá di ní ọjọ́ kan, ó wá ní a máa jọ dé club kan ní alẹ́. Mo wá ní okay. Mo wá sọ fún àbúrò mọ́mísí mi yẹn, mo ṣàlàyé. Ó wá ní pé òun mọ mọ́mì òun mọ dáàdì ẹ pé mo free mo lè tẹ̀lé lọ. Ìgbà tí mo ṣá wá dé club yẹn, láti ibẹ̀ yẹn lọ ń sìn, a ṣá jọ gbádùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà níbẹ̀. Ìgbà tó wà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn, wọ́n kàn sọ pé ká máa lọ ni. Òun ló ní mọ́tò, ó kọ̀ dẹ̀ fi mọ́tò gbé àwa mẹ́rin ta wà níbẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ gbé mi lọ sí ibì kan ní ibẹ̀ yẹn náà bí club náà níbẹ̀ lọ. Ó dàbí ó lójú àwọn èèyàn tó máa ń wà níbẹ̀. So bóyá wá gbé mi wọ inú ibẹ̀ yẹn sì wá sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ń sìn pé òun fẹ́ gbé mi ṣẹ́gbẹ́ ni o. Mo wá ní kí ló dé tí ò ṣe ti sọ fún mi ní àti ibi láti kúrò tẹ́lẹ̀. Pé kí ló dé tí ò sọ fún mi láti ìgbà tí a ti ń bọ̀ níbí, wá ní pé òun fẹ́ sọ fún mi kí n má bàa sá mọ́ lọ. So wọ́n kọ̀ dẹ̀ wọ́n fún wa lọ́tí, wọ́n fún wa gbogbo ẹ̀, wọ́n fún wa lóúnjẹ. So ìgbà tó fún wa lọ́tí tó fún wa lóúnjẹ, mi ì fún lówó kankan. Ó kọ̀ like mi ọlá pé wọn ò nà mí, wọn ò fọwọ́ kàn mí rárá. Ọlá pé ó like mi, wọ́n á gbé mi, ó ṣáà gbé mi. Ìgbà tó di mí, Endo lórúkọ ẹ̀, ó ti travel out báyìí. Nọ́mbà kí ló ń wà? Ṣóhun àmì ìmọ̀ gbogbo tí òun Ṣóhun 219 ló gbé mi ṣẹgbẹ́ sọ. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ wo ló gbé ẹ ṣe báyìí? Ó gbé mi ṣe ẹgbẹ́ ayé. Ẹgbẹ́ ayé. Bẹ́ẹ̀ni. Ní fratnet tán fún ẹ. Wọ́n fún mi ní Makosidov. Makosidov. Bẹ́ẹ̀ni. Nígbà kí ló tó ṣàlàyé fún bàbá àti ìyá bí yẹ pé bàbá gbé ìṣẹ̀gbẹ́ o. Àwọn tó wà ń bẹ̀ pẹ̀lú ohun jàǹgbà àti wàá lè lọ sọ nǹkan tójú mi rí mi báyìí. Pé tí bá délé máa lọ pẹ̀ jẹ̀kú ni o. Tó dẹ̀ bá mi lẹ́rù nìyẹn tí mo Ọ̀tọ̀ tó sọ fún ẹ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ̀sìn kò ti gbé ẹ ti múlẹ̀. Nǹkan tó ń sọ fún mi nìyẹn. Wọ́n pa mi ò pa pé mi gbọ́dọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ìgbà tí wọ́n sọ sí ṣojú ń pè yín látàárọ̀ báyìí? Mi ò pẹ́ jẹ. Ó pẹ́ jẹ. Ìrora ló tó máa ń pa fún yín nìkan ẹgbẹ́ fún ìṣẹ̀gbẹ́. Tí wọ́n mú ìṣẹ̀gbẹ́ wá ti parọ́ fún yín pé ẹ máa lè sọ látàárọ̀ tẹ̀sí sọ sí ìbò fún ìbò tó pọ̀ jẹ nínú ìwé nìkan pọ̀ jẹ nínú látàárọ̀. Ìrora ló tó máa ń pa fún yín nìyẹn. Lẹ́yìn náà lè máa rò yóò tó. Ẹ̀yin náà ti èèyàn mélòó ti mú ẹgbẹ́? Mi tí mẹ́yàn kankan wẹgbẹ́ o. Mi mẹ́yàn kankan wẹgbẹ́ o. Ọmọ ẹ̀sẹ̀ tó hàn ẹ̀sẹ̀ mú ẹgbẹ́ rí. Bàbá. Àwọn àǹfààní wo lẹ ti jẹ nínú ẹgbẹ́ yẹn sì? Àǹfààní wo lẹ ti jẹ náà wọn nínú ẹgbẹ́ yìí? Ẹ̀lì tọ́ka sí pé ọmọ ayé ìtura ayé òun fi ṣe àwọn kankan báyìí bóyá. Mi ò jẹ àǹfààní kankan rẹ̀. Wọ́n ti lọ prison rí àbó tí ò lọ rí. Mo ti lọ rí. Kí ló fà á nígbà yẹn? Ọ̀rọ̀ ẹgbẹ́ òkùnkùn yìí náà. Bàbá ẹ pé kílẹ̀ tí wọ́n padà ń ṣe ń dẹ̀. Mi ì ṣe ọkàn mo kọ̀ dẹ̀ lọ wà nínú ìlú wa ọmọ sí mi ni mo kọ̀ dẹ̀ lọ wà. Kò sí kò kéèyàn lọ kó dé kó má dẹ̀ ṣe gbé mọ́kàndẹ̀ wá tún padà wá gbé náà. Ilé ọmọ sí mi lèmi kọ́ ni mo kọ̀ wọ̀. Láti ìgbà tí mo ti dé Ìjẹ̀bú-Òde mo gbé tẹ́lẹ̀ mi kò dẹ̀ kúrò bẹ́ẹ̀. Sí òdodo ọ̀rọ̀ lọ́rọ̀ ló sọ. Òdodo ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. Ó wá sọ pé nígbà tó dé ṣe ẹgbẹ́ mọ́ àbí ló sọ. Láti ìgbà tí mo ti dé yẹn mi ì bẹ́ anybody, mi ì relate pẹ̀lú anybody, mo kọ̀ lọ wà nínú ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni. Tó bá bẹ́ẹ̀ níbo relate wọn lè wá mú ẹ nílé o ṣì ń bá wọn ṣe náà ni. Mo ò bẹ́ anybody, mi ì relate anybody. Báwo ló ṣe wá mú ẹ? Wọ́n á mú mi pé ní ibi tí mo wà láti wá mú. Wọ́n wá mú ibi tó wà tó wá mú ẹ. Ní Ìjẹ̀bú Mọ̀sán. Sórí ní gbogbo àwọn tó sọ̀rọ̀ tààrọ̀ ó rẹ̀ kó ọgbọ̀n lọ fẹ́ sọ. Mo ti sọ bóyá jẹ́ gangan mo sọ yẹn. Ibi tí mo ti wà láti wá mú. Sórí àwọn ìjọba ti lọ tó máa dé báyìí. Ẹ máa lọ kọ́ṣẹ́ lọ́wọ́ ní wá dé báyìí ẹ máa mú lọ́mọ́rọ́ ni. Ẹ máa parọ́ mọ́ ni. Ẹ jẹ́ ká bọ̀dọ̀ ṣe gbẹ̀kọ̀. Bàbá ẹ jọ kí ló sún ní àti ẹgbẹ́ yìí dàgbà tó yìí kí ló sún ní ẹgbẹ́. Ìrọ̀lá gbé nígbà yẹn ẹ̀gbọ́n mi kan wà nígbà yẹn Jojo lórúkọ ẹ̀, ó ti travel out nísìnyí. Ó ti travel out nísìnyí, Jojo lórúkọ ẹ̀ nígbà yẹn Jojo ó ti travel out nísìnyí. No Jojo lórúkọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ló gbé mi lọ ṣẹgbẹ́ nígbà yẹn. Ìrọ̀lá pé tó pé máa ń ẹ̀bẹ̀ máa bá ń clean ilé máa ṣe gbogbo ẹ̀. Máa bá ń clean ilé máa bá ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó sì ń dẹ̀ ti travel out láti gbà yẹn mo dẹ̀ relate anybody mi ò tiẹ̀ wà pẹ̀lú anybody. Ẹgbẹ́ ayé ni sà. Ayé ni sà. Nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn sà láti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ sà. Ọmọ ọdún mélòó lẹ wà kó tó di pé mú yín lọ ṣe ẹgbẹ́ ayé? Nígbà yẹn age ti wà nígbà yẹn mi bí 25 years ya. How old are you now?
mo ti wá 36 ya. 36 minus 25 11 years ago. Bẹ́ẹ̀ sà. Àbí? Bẹ́ẹ̀ sà. ẹ máa ti jọ jáde gan ọlọ́pàá àwọn èèyàn fún nìyẹn. Òun ò sí Nàìjíríà, òun ò sí. Ọdún kèlò ni bàbá ẹ̀ ti travel àtúnṣe. Tó ti travel out ní ó ti pẹ́ gan. Nígbà wo ni? Ó ti tó 2011 ló ti travel out. 2011 ló travel out. Bẹ́ẹ̀ sà. 2011 minus 2024 automatic kó dédé náà mathematics ọ̀fẹ́ yé mi o. 12 years. Ṣé 11 years ni. lẹ́lẹ́dẹ̀ sọ pé ti wà nínú ẹgbẹ́ minus 2011 àbí? 2010. 20. Bẹ́ẹ̀. Àárín òye mi o. 13 lè ní rí mi. 2011. Akọ̀ má ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ti travel out 30 years ago tẹ́wá ló ṣe wá fún 2010 ṣáà mo ṣẹgbẹ́. lẹ́ṣẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ sà. Ọdún ṣé bọ̀bọ́ yẹn ṣì wà Nàìjíríà kẹ́ tó ṣẹgbẹ́. Ó yìí wà Nàìjíríà kó tó ṣẹgbẹ́. Kẹ́ tó ṣẹgbẹ́ Bẹ́ẹ̀ sà. 2010 lẹ́yìn ṣẹgbẹ́ àbí? Bẹ́ẹ̀ sà. Mo bọ̀ jẹ́ kí n lo calculator mi ò bí dá. Torípa ti wọ́n látà tó yẹ pé 2010 lẹ́ṣẹ̀gbẹ́ ilé ìsọ wípé 14 years ago. 2024 minus 2010 this is 14 years ago. Right? Ọdún wo ni bọ̀bọ́ yẹn kúrò Nàìjíríà? Mi ò sọ pé bàbá ìlú kúrò Nàìjíríà. Ẹ ti sọ ọdún tẹ́lẹ̀ ti sọ pé. No, nǹkan tó ṣe ni pé nígbà tó gbé mi lọ ṣẹgbẹ́ yẹn kò tí travel àti rárá 2010 ṣáà ni. Okay, náà ẹ jẹ́ ká sọ pé 14 Kò tí travel àti rárá. minus 30 kílẹ̀ pé ra yín sà. 36 years sà. 36 years. Okay, minus 36 years àbí? Minus 11. 25 years truly lẹ́wà nígbà náà. Tẹ lọ fi ṣe ẹgbẹ́. Almost 25 years of that age. Kò lè sọ fún mi wípé you are not willing to join. With this age, tẹ́mi wò yìí. Káwá tẹ̀ wá gbà pé kò wá ṣe willing kí lẹ̀ ń ṣe mẹ́ 14 years to this time. Ẹ̀sán mi inú tẹ rí lè pẹ̀lú ẹni bọ̀. Nígbà tí Ẹgbẹ́ wọn ṣe wá kó yín sí ẹ̀sán bó ṣe lọ́ fi kó mi. Calm down ọ̀gbẹ́ni. Ọlọ́pàá oṣù máa arrest the person ṣe pé. Lò wọn Ọlọ́pàá ọmọ rí. wọn mú mi tó bá mú mi pé bí àìmọ̀ àti ọjọ́ ṣe tàlásán owó ni. Ọlá pé business èmi máa ń ṣe èmi máa ń ta block ọlọ́pàá bá mú já tàlásán ọ̀rọ̀ owó àbí nǹkan kan bẹ́ẹ̀ pé ok fẹ́ fún ẹ́ block àbí fẹ́ fún ẹ́ supply àbí nǹkan kan bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ẹ fẹ́ sọ̀rọ̀ tọ́. Mo ti sọ ọ́tọ̀. Ẹ fẹ́ sọ̀rọ̀ tọ́. Wáyé sá mo ti sọ ọ́tọ̀. Mo ti sọ ọ́tọ̀ sá mi ì lè kúrò. Ohun tó ń ṣe ìlú lè oyin yọ pẹ̀lú àwọn. Òun náà ni mò ń sọ sá òun náà mò ń sọ sá yẹ sá lágbà sí. Mi ì tẹ̀ wọ́n ẹ̀fẹ̀ ìwọ lápẹ́ mi ì tẹ̀ wọ́n ti mọ̀. Okay, ẹgbẹ́ tí wọ́n lè mi jà láti sọ ní pé kí ló ní kí n pọ̀ pẹ̀lú àwọn guys tó Mi wà ì lẹ́nu. mọ anybody wọn ni mà. Bàtọ́ wọn arrest ibo lẹ́wà kí ló dé? Mo wà nílé mi ni mà mo wà nílé mi níbi tí mo ti ṣiṣẹ́ ni mo wà lápẹ́ Ṣé tó pé mọ̀ pé táwọn ilé ò bá mọ̀ yìí? Kò sẹ́ni tó ti ṣe 14 years náà àwọn tó wà ń jókòó yìí náà. kò sẹ́nìbọ̀ tó mọ̀ mí nínú wọn sà kò sẹ́nìbọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé eléyìí Ọlápẹ́ inú mọ̀sán yẹn lèmi ń gbé inú mọ̀sán yẹn tí ìlú wọn yẹn tóun wà yẹn elólo yẹn lòun ń gbé tí kò tó mọ̀sán yẹn ibẹ̀ lèmi wà láti 2005 mo ti wà nílùú yẹn èmi ti máa ń wá sí town mo máa fi náwó jù mo máa fi ń ṣiṣẹ́. ṣé mi. àwọn mélòó ló wà ní àdúgbò yẹn. ṣé ládùúgbò wa sà. sẹ́yìn méjì ló wà ńbẹ̀. no èmi nìkan ló wà ńbẹ̀ nígbà yẹn. ní ní pẹ́sẹ́sẹ̀ ilé àríjì èmi nìkan èmi ẹ̀. ó jẹ́ ọkùnrin ó jẹ́ bọ́ọ̀lù. irọ́ wọ́n pọ̀ ládùúgbò yẹn tó jọ́ mọ́ yẹn. Nǹkan tó ṣe òun ló ìgbà tó mú òun ló wá mú mi lè. Ọlápẹ́ òun mọ̀ mí ó mọ̀ mí ó mà yé ni mi ó mọ̀ pa yé ni mi nǹkan tó ṣe yẹn. mi ì tiẹ̀ mọ̀ bó ṣe mọ̀ Ọlápẹ́ nǹkan tó ṣe pé ó dàbí pé jáde ìgbà tí mi máa ń lọ táwọn ẹ̀ máa ń ṣiṣẹ́ tó iṣẹ́ bùsàbí lèmi bá iṣẹ́ lọ ó mọ̀ pa yé ni mi. Ọlápẹ́ òun jẹ́ senior mi ní school gbà ẹ̀ nígbà tájọ lọ sí Muslim college so ìgbà tẹ́mi wá padà sílé mo ti mọ̀ máa rí pẹ̀lú Jojo tó sọ pé ó travel yẹn gbà yẹn torí pé èmi náà mọ̀ Jojo yẹn máa rí pẹ̀lú ẹ̀ gbà yẹn so èèyàn kan before kí yẹn tó travel lọ sí South Africa ní 2015 ìyẹn ti máa ń sọ fún mi ò dẹ̀ tí ì ṣe kankan gbà yẹn ìyẹn ti máa ń sọ fún mi pé ẹni yìí náà pé ayé ẹ ti jọ pàdé rí ní house àbí. irọ́ àjọ pàdé rí o àjọ pàdé rí o business mi ṣe inú ìlú yẹn lèmi ń gbé. tó bá fẹ́ kí ó ṣe kí ayé ló wá kí. máa kí ní kí ayé tó gbé gbà tẹ́mi náà tí mo ti mọ̀ so tóun náà dẹ̀ ti mọ̀ pé èmi náà mọ̀. àwọn akíra wa ní nọ́mà pé ayé báwo lè ṣe kíra yẹn. àkọ́má gbọ́ àwọn akíra báyìí. Àwọn ló máa ń fọwọ́ síra wọn lórí. ẹyẹ lọ́wọ́ yẹn. arákùnrin báwo lè ṣe bẹ́ẹ̀ yẹn gbé yẹn. àti inú nígbà tí ṣe bábà lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ni ní Èkó ni Ọlápẹ́ Èkó tó ní ṣe bábà ẹ̀gbọ́n tí mo wà pẹ̀lú student ni ẹ̀gbọ́n ẹ̀
student ṣe yahoo náà òun ni máa fojú sí Sorry, please. Yeah. òun ni máa ṣáà fojú sí yahoo lọ́dọ̀ àsùnmọ̀ bẹ́ẹ̀ni student dẹ̀ nínú yunifásitì Èkó òun ni máa ń fojú sí iṣẹ́ yahoo yẹn àgbà tó ń gbọ́dọ̀ sí kọ́ mi tó ń kó dáhùn pé ẹni yìí ó serious nípa yahoo yẹn ìrìn ayọ̀ ó kàn sọ pé a kà máa lọ bẹ́ẹ̀dì kan pé bẹ́ẹ̀dì yẹn rẹ ká ṣáà máa lọ yẹn náà àṣà débẹ̀ mo ṣáà kàn rí pé ìtàn tí èrò pọ̀ ariwo mo kàn ń gbọ́ wá ní ibi tí àwa yẹn fún ìbẹ̀rẹ̀ pé mi ṣe ayé ni ó pé ìwé kí ni mo lè padà mọ yahoo ìtàn padà ló lọ́wọ́ kí n padà fòun lẹ̀ ẹ̀mọ̀kọ́ bẹ́ẹ̀ ṣáà ní àìgbọ̀n ẹ ṣáà mọ̀ pé mi ní ìyá girama mi ọ̀dọ̀ wọn ni mo wà ṣáà gbé mi lọ ṣe ṣáà fún mi bẹ̀rẹ̀ wá tí mo dé mo ṣáà sọ fún girama pé báyìí ni bọ̀dá àsùnwọ̀n ṣe òun girama ṣe gbé mi wá sí Ìjẹ̀bú Òde omi kó lẹ́kọ̀ọ́ street mo wá sí Ìjẹ̀bú Òde tí mo lẹ̀ wá náà ṣáà ọ̀zù pẹ̀lú àwọn èèyàn tó link pẹ̀lú àwọn èèyàn mo ti ń ṣe yahoo tí mo ṣe lọ ọmọ tá a jẹjọ ń ṣe fóònù mi kú lọ́dọ̀ charge lọ́dọ̀ John lóhùn ni mo mọ̀ ọ̀rọ̀ transaction ló pa á pọ̀ níjọ́ náà tí mo fi mọ̀ ṣáà fóònù mi kú ní òru ọjọ́ yẹn lọ́dọ̀ charge ní ọ̀dọ̀ ẹ̀ àti lọ́dọ̀ charge lọ́dọ̀ ẹ̀ kò pẹ́ nǹkan bíi 4 mo kàn gbọ́ tán wá bọ́ọ̀sì tán ọlọ́pàá dé wọ́n fi béèrè John wọ́n lẹ́yìn pé John wá lè mí lọ́dọ̀ ilẹ̀ tó fà tó fi dé ìlà ayé. ọdún wo ló ti ṣàyè yẹn. àti ó ti wọ 3 years nísìn. 3 years. ẹ̀mí anybody rẹ̀ mọ̀ níjẹ̀bú ni pé mo ṣẹgbẹ́ àbí mo wọ̀ kàn. àwọn tálẹ́ńtì tó sọ pé o mú wọ ayé ìgbà yẹn. mi ì mẹ́bọ̀dì wà lé ìgbà tó wà níbi tó ló wà. mi ì mẹ́nibọ̀dì mo ní ẹni tajọ́ ń ṣe yahoo. ọ̀rọ̀ tó sọ kọ́ ẹ̀mí bí ẹ wọ́n lẹ́nìkan wà tẹ́ pé o mú wọ ayé ìgbà náà. irọ́ o mẹ́nibọ̀dì wà yìí o. nígbà náà. mi ì rí lèsì gan-an òun gan láti transaction ni mo fi mọ̀ pé ayé gan ni John lọ́dọ̀ tá ìlú rẹ̀ transaction tó pa á pọ̀ pẹ̀lú àwọn àtọ́ ọmọ kan wọ́n lọ kọ́ ayé wa pé bí a mú gbowó kan mi gbowó ẹ̀mọ́ àwọn aṣáá ọ̀pẹ nọ́ mi wọ́n nọ́ mi ẹ̀mọ́ ìmọ̀ pé ayé lọ́wọ́ tó kó abísàn ẹgbẹ́ tí mo lè ṣe ẹ̀mọ́ mi lè ẹ̀mọ́ àjọ mọ́ra náà ni jẹ́ àgbà yẹn. ṣé wọ́n gbowó lọ ẹni lóòótọ́. mi owó yẹn client ò tí ì san olùṣèlú wọn náà lè wọ́n rí proof on everything pé kò tí ì san báyìí jọ́ tó wà ní ìkẹnirọ mi ìrètí pẹ̀lú ọmọdé kẹnẹmọ pé mi ti láńpẹ ọdá ṣe transaction láńpẹ December ìsìnkú a nílò ìyẹn client yẹn náà nípa ìdíjọ fi kọńtù ẹ bá sọ. kí lorúkọ fọ́rọ̀mù Ìjẹ̀bú Òde. mi ì mọ fọ́rọ̀mù ti ẹ ìrètí kẹnẹmọ. Ìjẹ̀bú Òde forum ló ń pè. Ìjẹ̀bú Òde forum Ìjẹ̀bú Òde kẹnẹ. Ìjẹ̀bú Òde house forum ló ń pè. House forum. House forum, right? Okay. ṣe ṣẹlẹ̀ yẹn kẹ́lẹ́ mò ń gbé mi mọ́ fọ́ọ̀mù mọ́ ọ̀rọ̀ bá wà wọ́n Mustapha Ali bẹ́ẹ̀ni. Ọpẹ́yẹmí Rasheed. kí lórúkọ tẹ̀lé kan sí. Ibrahim Balogun. ìwọ ń kọ́. Olúwaṣeun Oṣòdì. ìwọ ń kọ́. John Nkechi. pẹ̀lú ògbóhùn kan láti ìrìn lọ́wọ́ yìí kí lẹ́sẹ̀ kí ìjọba kò ṣe fún ẹnìkan tó sọ̀rọ̀ ìwà. èmi fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ ni èmi ò tún ní padà sídìí nǹkan báyìí mọ́ kọ́ ràn wá lọ́wọ́. ìwọ ló ti lọ sẹ́wọ̀n rí. èmi kọ́ mi ì tiẹ̀ rògùn ọlọ́pàá rí láyé mi. òògùn ọlọ́pàá rí. rárá sà. ìwọ ń kọ́. mo fẹ́ kí ìjọba kọ́ ẹ̀pù wa kó dáwọ́ ẹ̀sìn ọ̀rọ̀ wa dáṣẹ̀ this is the first time tí máa witness nǹkan báyìí nǹkan báyìí láyé mi. bọ̀ nígbà tẹ́ lọ pé ẹgbẹ́ yìí ọdún pààyàn ọdún ń dára yín lóró ni ẹ̀dún para yín ni kí ló fà á tí ẹ fi padà kó bẹ́ẹ̀. ìgbà tí yàn dé face eléyìí báyìí ẹ̀kọ́ ni èèyàn ti kẹ́kọ̀ọ́ èmi personally mi ti kẹ́kọ̀ọ́ tí ìjọba bá dẹ̀ tún rí mi ojú mi ti hàn everything tó bá ti wá rí mi lẹ́yìn ilé kó tó bá ti hàn ìjọba kó ṣe fún wa.